inú bí sọ́jà ó yìnbọn pa sọ́jà ẹgbẹ́ ẹ̀ mẹ́ta lòun náà bá yìnbọn jẹ. iléeṣẹ́ ológun ilẹ̀ wa láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan tó wáyé láàrin àwọn ọmọ ogun ilẹ̀ wa tí wọ́n yàn láti gbógun tàwọn jàǹdùkú agbébọn lágbègbè Sokoto àmọ́ tó jẹ́ ara wọn ni wọ́n padà dojú ìbọn kọ. wọ́n láwọn máa túṣu désàlẹ̀ ìkòkò lórí ọ̀rọ̀ náà. ọjọ́ àìkú Sunday ọjọ́ 5 oṣù kẹta yìí níṣẹ̀lẹ̀ náà wáyé. sọ́jà kan Lance Corporal Nwobodo Shinozo ni wọ́n lọ ṣàdédé fa ìbínú yọ ló bá wo ìbọn ọwọ́ ẹ̀ ṣùnṣùn ó táwọ́ sádọ̀dọ̀ ìbọn náà ó sì yìn lu sọ́jà ẹgbẹ́ ẹ̀ Lieutenant Samuel Ọládàpọ̀ àtàwọn méjì míì. àwọn méjì ọ̀hún ni ọ̀gágun tó ń darí ikọ̀ wọn Commander of the Forward Operating Base FOB Raba ní Sokoto, Command Sergeant Major Sergeant Ilyasu Inusa àti sọ́jà aládàáni kan Atairu Muhammed. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ló pa nífọ̀nàfọ̀nṣu. nígbà táwọn sọ́jà ẹgbẹ́ rẹ̀ yòókù sì fi máa sáré débẹ̀ láti mú un, wọ́n ní sọ́jà torí ẹ̀ gbóná sódì yìí ti kọrí ìbọn náà sí agbárí ara ẹ̀, ó dijú mọ́rí ó sì yìnbọn para ẹ̀ náà. Aláròyé gbọ́ pé àwọn lọ́gàálọ́gàá míì bíi Commander 8 Division Garrison àti Commander 26 Battalion wà níbùdó àwọn ológun tíṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ náà. wọ́n ti kó òkú àwọn ọmọ ogun mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ sí Usmanu Danfodio Teaching Hospital fún àyẹ̀wò. ọ̀gá sọ́jà kan tí kò fẹ́ dárúkọ ara ẹ̀ sọ pé ó ṣeé ṣe kó jẹ́ iṣẹ́ àṣelàágùn ló pin sọ́jà yìí lẹ́mìí, ó sì lè jẹ́ pé orí ẹ̀ ló gbóná. onírú ìṣẹ̀lẹ̀ yìí máa ń wáyé láàrin àwọn ológun, àmọ́ ìyẹn kì í ṣe àwáwí fún ológun kan láti fogun ẹ̀yìn ja àwọn ẹlẹgbẹ́ rẹ̀. ṣá alukoro fáwọn ológun Brigadier General Oyema Nwachukwu sọ nínú àtẹ̀jáde kan tó fi léde lórí ìṣẹ̀lẹ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹta yìí pé ọ̀rọ̀ náà ṣì rú àwọn lójú látàrí bí sọ́jà tó pa àwọn ẹlẹgbẹ́ rẹ̀ náà ṣe tún para ẹ̀. ó léyìí ti mú kí iṣẹ́ ìwádìí náà ta kókó gidi. ó láwọn lọ́gàálọ́gàá nílé iṣẹ́ ológun ti ṣàbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì ti bá àwọn ọmọ ogun yòókù àtàwọn mọ̀lẹ́bí àwọn tó dolóògbé kẹ́dùn. ó ní ìwádìí ṣì ń tẹ̀síwájú, ó sì rọ àwọn ọmọ ogun yòókù pé kí wọ́n má ṣe káàárẹ̀ ọkàn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.